kan wẹ̀ tó já síwájú yẹn. السلام علينا وعلى عباد الله الصالحين. àdúrà tí Yorùbá máa ń ṣe jù. àdúrà tí Yorùbá máa ń ṣe jù. wọ́n níwájú tó dojúkọ. níwájú tó dojúkọ. kọ́lọ́hún jẹ́ ó dáa. kọ́lọ́hún jẹ́ ó dáa. ẹ̀yìn tó fi ilẹ̀. ẹ̀yìn tó fi ilẹ̀. kọ́lọ́hún má jẹ́ ó bàjẹ́. kọ́lọ́hún má jẹ́ ó bàjẹ́. orí bẹ́ẹ̀. kọ́lọ́hún jẹ́ ó rí bẹ́ẹ̀. bisimilayi kulu wọlọ. Ogogo ò ní lọ́bì kan. Ààrẹ nìkan mo rí lórí social media náà nìtàn ní ó ní stage 4 wọ́n dẹ̀ wòsàn nígbà tásìkò ẹ̀ ò tó. Ẹni tó ní stage 1 lásìkò ẹ̀ bá tó a lọ kọ́lọ́run má jẹ́ ká fọjọ́ ọlọ́jọ́ lọ. ní nǹkan náà àlejò yẹn ó kàn dé náà ni yóò sì ló ti yá yóò kàn wọlé náà ni yóò sì ló ti yá téèyàn ò sì ní tí ó ṣe sí ọmọ bí ó ṣàlọ wọn náà. ọmọdé tíjọ́ kan tí àwọn kan fẹ́ gbàsọ lọ́rùn mi olódúró tìrì iṣẹ́ kan à ń yà fún àwọn kan I don't want to mention their names báyìí nítorí pé àti ìyẹjọ́ ọ̀rọ̀ yẹn l'Amẹ́ríkà ńgbà tá a pàdé tó bá ti gbà pé èèyàn ti lọ bọ̀ notwithstanding èèyàn máa rántí àwọn kankan. Iṣẹ́ kan láyà àwa bíi 4 àbí 5 la solè nínú iṣẹ́ èmi alúwẹ̀ Latin èmi alúwẹ̀ Latin asápọ̀ náà àwa bíi 4 sápọ̀ àwọn èèyàn rántí. So kì í ṣolè pé olè à ń gbé màá lọ ṣe o. Ìgbà yẹn kò tí ì sí phone social something àwọn àwa ní kíní sílé ìdúmọ̀ fóònù ọlọ́wọ́ yẹn land phone gbà yẹn so yàrá tá a gbà tá a fi ń ṣe business akọ́va ẹ̀ lẹ́yìn àbí 3 máa gbọ́ conversation ọmọ tó ń ránṣẹ́ sí bàbá ẹ̀ láti ilé ìbò pé iye báyìí ni orílẹ̀ o iye báyìí ni block tá a fẹ́ ra o iye báyìí ni a máa gbọ́ conversation yẹn ọmọ bó ṣe ń send bó ṣe ń sọ address a máa gbọ́ tó bá dalẹ̀ a máa lọ ṣiṣẹ́ pẹ̀lú wọn style tá a fi ń ṣe nígbà náà nìyẹn. History yẹn dẹ̀ ń lọ ó wá kó last thing tá a máa yà ni wọ́n bá ní wọ́n máa kùn mí lọ́dà mo ní ọjà bá òkè kẹ̀kẹ́ eré ilé ìgbìlà ń fa ìkìlọ̀ ìṣẹ̀lẹ̀ àná máa kùn mí lọ́dà wa ẹ lè kùn mí lọ́dà wọ́n ní tí wọ́n fẹ́ fi detect nígbà tá a bá dé police station tó orú bá mú mi ní cell tí kinní ọ̀daràn mi yẹn bá kúrò wọ́n á fi mọ̀ pé àfẹ́ kan wà nínú wọn ló jẹ́ wọ́n detect wọn ní eléyìí ò sínú script. Alhji wa Taiwo Hassan ọlọ́run ọba ní kí wọ́n lóore wọ́n parí ẹ̀ dáadáa gbogbo oníkálukú ń sọ̀rọ̀ wọn níre gbogbo oníkálukú ń sọ̀rọ̀ wọn ní dáadáa ọba náà tó fún wọn ṣe kọ́lọ́run jọ kó bá àforíjì wọn ọlọ́run kí ó bá àforíjì wọn gbogbo wa tí a jẹ́ mùsùlùmí
eléyìí tá a fẹ́ fi kún ẹni tó bá ń kírun nínú wa tí ò jẹ́ kírun òun tà sí tó ń gbààwẹ̀ tí ò jẹ́ káwẹ̀ tà sí àmọ́ tó yẹ pé àníyàn kí nǹkan kan má bàa ṣeun ló ń torí ẹ̀ kírun onítọ̀hún ò nírun o. ẹ̀sìn wa tá à ń sìn a gbọ́dọ̀ gbọ́yé ẹ̀sìn wa tá à ń sìn a gbọ́dọ̀ gbọ́yé a gbọ́dọ̀ kírun nítorí kí nǹkan má bàa ṣe wá a gbọ́dọ̀ kírun nítorí ká lè rí oore kí la ṣe gbọ́dọ̀ torí ẹ̀ kírun ká kírun nítorí ṣahadatu an la ilaha ká jẹ́rìí wípé kò sí nǹkan kan Ọlọ́run ọba nìkan ló ń bẹ. He's a very good Muslim and ọtọ́ bá dẹ̀ sọ pé ọmọlúwàbí tó lè kọ́ ọmọlúwàbí náà lè but alhamdulillah bọ́lá ń ṣe kọ́kọ́ máa lọ nìyẹn àdúrà tá à ń gbà ní pé iwájú tó dojú kọ kó da ètò fi sílẹ̀ kó má bàjẹ́ tọ́lọ́ má fi kó ẹ̀dẹ̀ bírí kó má fi bẹ̀rẹ̀ ẹrú kó lọ́ọ̀ má fi bẹ̀rẹ̀ ẹrú ẹ ṣe. Alhji Taiwo Hassan téèyàn bá ń sọ̀rọ̀ àwọn ọ̀gá tí ó ní àlùbáríkà láyé Ogogo ní àlùbáríkà gan because nígbà tí mo fẹ́ ya Afa Saheed tí a fẹ́ ní issue ní location yẹn àwọn ló ń fún mi ní courage pé ṣé mo nígbàgbọ́ pé Ọlọ́run wà ṣá ṣé mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa parí iṣẹ́ ìṣá torí nígbà tá a ya alágbàdo ìjà ìyá fẹ́ lọ parí ẹ̀ ní Lẹ́kì wọn lọ́gà kò sí mọ́ọ̀ṣì mọ́ lọ́wọ́ mi ọ̀gá ní tó bá yẹ pé 10 million la máa ná sí Afa Saheed la máa fi parí ẹ̀ Ọlọ́run máa parí ẹ̀ a dẹ̀ dé Lẹ́kì ní Ọ̀làsíkò tẹ̀ wàláì sátì ló parí fíìmù yẹn fún mi.